gbọ́dọ̀. Ẹ̀yin ọmọ Naija, ẹ̀yin ọmọ onífújì lápapọ̀, èmi ni Ṣẹ́gun. Mo rí fídíò kan lánàá tí ní tó ń ṣe ní Saudi Arabia. Paso ọ̀gá ńlá pẹ̀lú Táyé Currency ọ̀dà èmi ọmọ orúkọ ẹ̀ olórí ibú kan. Ọ̀bọ máa lọ sí Ìbàdàn lọ́dọ̀ ìyá ẹ̀ o, máa sọ̀rọ̀ jàtìjàtì o, kò dá o. Paso bàbá àgbà. Who be Táyé Currency now? Who know you now? Go Ìbàdàn. That one no good, kò dá o. Olórí ibú ní dá fún bàbá ẹ̀. To bá fẹ́ tọrọ apologize. That is not the way now. You dey craze. Paso. You don't respect elders now. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ now? Lọ sí hospital now. Mo dága. Paso na big guy now. Mo Paso láti ọdún 1992. You dey craze. Ṣé orí etí yìí ni? You have to know how to respect your elders now. Táyé Currency. Go Ìbàdàn now. Lọ sí Ìbàdàn. Ọmọ ìyàwó Ànábì. Don't try o. Wallahi tallahi. Good day everyone. Good day everyone. Ọlọ́run ṣeun, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba oníṣẹ́ àrà bó ṣeun àrà láàrin Alhaji Pasuma Daddy Fuji àti Alhaji Táyé Currency pé ìjà ti parí. Ọlọ́run ṣe, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Fídíò tí mo ṣe yìí, ẹ̀yin tẹ́ bá jẹ́ fans Currency dáadáa, tẹ́ bá lè jẹ́ manager Currency, or ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ìbàdàn generally, sorry to say, fídíò tẹ́ bá lè bá mi share dáadáa, Currency kò pọn lára. Torí Currency láàánú yẹn tí àwọn àti Alhaji Pasuma tó ń parí ìjà wọn, ó tún sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn tẹ́pẹ́ ọ̀rọ̀ yẹn kò yẹ kó sọ, kò nídìí ẹ̀. Táyé Currency ó ti máa sọ̀rọ̀ jù, talk too much, ẹjọ́ ti pọ̀ jù. Gbólóhùn kan tó sọ láti last year ó sọ ọdún yìí. Kí ni gbólóhùn náà ni pé Báwàsí kò lè bí òun lọ́mọ. Báwàsí lẹ́yìn ẹ̀ òun ò gbé lẹ́yìn Pasuma rí. Lẹ́yìn Báwàsí òun ò lù lẹ́yìn Pasuma rí. Gbogbo wa mọ̀ pé lẹ́yìn Pasuma ò gbé rírí olùmọ́. Báwàsí Adam kò lè bí ẹ lọ́mọ. Báwàsí náà Wasiu Ayinde ọ̀nkì bàbá Wasiu Ayinde Pasuma kò lè bí lọ́mọ. Kí ni tẹ́ gbogbo rubbish tó ń sọ yẹn Currency? Currency ò ní díẹ̀. Àwọn tó ju ẹ̀rọ lágbóde Fuji Ṣèfà Àlàó Adékúnlé kí Wasiu Ayinde bàbá ló ń pè. Cake 3 ọba orin Wasiu Ayinde bàbá ló ń pè. Kibla Alao Malaika kí Wasiu Ayinde bàbá ló ń pè. Atawẹ́ bàbá olóyè kí Wasiu Ayinde bàbá ló ń pè. Ọ̀hún ṣe láìfò rí kí n gbọ́ pọ́n ní Wasiu Ayinde ò lè bí wa lọ́mọ lẹ́yìn ẹ̀ àlù lẹ́yìn ẹ̀ rí àgbèrè rí. Wọ́n tún wá yàtọ̀. Àwọn yẹn wọn ò jẹ́ orúkọ Wasiu Ayinde gòkè. Pasuma kò jẹ́ orúkọ àgbẹ̀kọ́ ní Pasuma Wasiu Ayinde rí. Wọ́n ti Táyé Currency tù ní ẹ̀ fi gòkè. Pasuma àkàbẹ̀ ló fi gòkè. Kódà gan Tin Leather kò jẹ́ Tin Leather Pasuma. Wọ́n ti ẹ̀ ò jẹ́ Táyé Currency Pasuma. Òun tẹ̀lé fún 32 years. 32 years ló fi tẹ̀lé Pasuma bí. Ó wà ní age of 18 years ní ẹ̀ Paso ó ti ń tẹ̀lé Pasuma. Now ó ti wọ 50 years báyìí. Ó ti ń dàgbà now. Àná ìjà ti parí nìyẹn, ó ti parí nìyẹn. Ọ̀rọ̀ yẹn ó ń dínkù máa sọ̀rọ̀ yẹn. Ó tún wù nǹkan mí lẹ́ẹ̀ni. Ẹjẹ́ ti pọ̀ Táyé Currency. Ó ti máa tún judge too much. Báwàsí bẹ́ẹ̀ parí ìjà ẹ̀. Láti Báwàsí ó fẹ́ bá ṣe bá a ṣe. Láti Báwàsí ó ní bá ṣe dádúró ẹ̀ àpèsí yẹn jẹ́jẹ́jẹ́jẹ́. Ojú ọ̀run ó tẹ yẹ fò. Apá wọn fi gbára wọn. Inú bú ẹja wọn rìn ti ayé wọn lọ́tọ̀ọ̀tọ̀. Wọn gbára wọn. Inú igbó ẹranko wà ń bẹ̀. Wọn gbára wọn. Torí náà Táyé Currency ẹni tó bá súnmọ́ wọn tó bá rí fídíò bá mi ṣí ẹ̀ bá kàn lára. Kọrin gba mánéjẹ bòdúsẹ̀ wá orin gidi kó kọrin gidi kó ṣe láìfù gidi. Láti láti ẹ̀ ló ti ń tẹnumọ́ Pasuma kò lè bíbí lọ́mọ. Pasuma mi lè gbé lẹ́yìn ẹ̀. Pasuma mi gbé mi lẹ́yìn ẹ̀ rí. Àwọn kan
wọ́n ti tó pé Pasuma ń pè ní bàbá àwọn kan ń tara Pasuma hentai àwọn tó wọ́n ń tara Pasuma hentai kún un pé Pasuma bàbá yẹn àwọn ló kó fèsì náà ó ní Paso ń bẹ̀ kọ́lẹ́sì mọ̀kọ́ tó ń ṣe o ó ti yẹ social media tó bá ṣe ké a máa rí a máa gbọ́ a máa fún ẹ lẹ́sìn fans Paso làwà 100% mọ̀kọ́ tó ń ṣe àwọn okó ẹjẹ́ o tó bá ṣe nọ́mà àbẹ̀ ṣe nọ́mà tó bá ṣe yàmàyàmá social media àwọn abẹ́ fà ó ti yẹ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀.